Àyìndé adé mi o, Ọpẹ́yẹmí mi, ìdùnnú ayé mi o, ìfẹ́ mi o, olówó orí mi. Ìjẹ̀bú nílé Àyìndé o, ọlọ́jọ́ bí o. Kò pẹ́ láyé kò sì rere ọmọ jẹ́ ọlọ́jọ́ ìbí ọpẹ́ ẹnu táwọn ti máa ní ìṣọdún o ọlọ́jọ́ ìbí. Àwọn aṣọdún owó Àyìndé wọn máa ṣọdún ọ̀la ọlọ́jọ́ bí o. Àyà rẹ̀ màmá ló ní orí pé o ọpọlọ ló bẹ̀rẹ̀ ọlọ́bí. Àyìndé adé Sunday Ọpẹ́yẹmí Johnson Sunday Àyìndé adé onírẹ̀lẹ̀ ó máa ga onílọ́jọ́ bẹ̀rẹ̀ gangan ẹja màmá bí ó sọ́yé àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe máa gbọ́ bí mo ti ń pèdè ẹnu mi àyà ló rán mi wá bí àyà rẹ̀ olólùfẹ́ rẹ̀ Abímbọ́lá o lóní wá kí ọ̀pọ̀ ọdún ó pàgẹ́ àgbáyé dákun bàbá dé orí mi ọkọ mi ìfẹ́ mi bàbá àwọn ọmọ mi àtàwọn ọmọ rẹ̀ Abíọ́dún ṣèyí fún mi Ọlámilékan Ayọ̀mídé Olúwa sì ń dára wọ́n ní kí bàbá wọn jíga àwọn ni kò gbọ́dọ̀ fọ́ rárá wọ́n tún ní bọ́ délé àwọn bàbá rẹ̀ Ìjẹ̀bú pọ́nì ooo mádùn wọn ló pẹ̀lú yẹjẹ Ìjẹ̀bú gbó ọmọ orí mọ̀lú sí àgbẹ̀ ọmọ mi fọwọ́ rẹ̀ ṣe tirẹ̀ jẹ ọmọ egúngún ní ẹ̀yìn lọ́mọ orò ọmọ òṣòro ìjọba ló fọn ọmọ akọ́kọ́ ṣàrà fún ọ̀jọ̀yè kékeré yẹ gbogbo àgbàjẹ gbogbo ìgbẹ́jẹ gbogbo ìtọ̀jẹ gbogbo Àyìndé adé o gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ìní wọn ní owó lọ́wọ́ ilé Àyìndé ọmọ èrè níwà Ọpẹ́yẹmí Johnson Sunday ní o ti wá sọdún ìná mo pé ká túnjọ péjú ṣe tẹ̀mí sí nínú owó nínú ọ̀la tọmọ tìrẹ pẹ̀lú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ìjọ àjùmọ̀jò kò ní díjọ́ ìwọ nìkan lójú àgbo ìwà táyà rẹ̀ Abímbọ́lá o ọba ló sọ̀rọ̀ pọ̀ èso wà ní àyìn títí láéláé kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́lẹ́ ayé tó ẹni fojú sunkún bí ọdún ẹni fojú sunkún ṣèyí fún mi Ọlámilékan Ayọ̀mídé Olúwa sì ń dára o ẹ̀hún màmá ní tọ́náwó sàrí àwọn ọmọ ẹ̀yìn alẹ́ ìsàmọ́dún Àyìndé adé ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe òwe àìdùn rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́. Wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ Ọlámilékan lèmi jẹ́ Ibrahim Idris tọrọ yẹn fẹ́ àkèrè àgbáyé àgbọ̀n tún gbọ́ ní sẹ́wìn lọ́dọ̀ tí wàá tọrọ òpó lọ́rọ̀ ọmọ ìyá ńlá.